Comment toi Ọba àwọn áńgẹ́lì ọba èèyàn méje kú àmọ́. Ẹ máa káàbọ̀ màkẹ́rù àmọ̀nìyàdà. Àtàyìmọ̀ afa. Gbogbo àlàyé ẹ̀kẹ́ hallelujah mi. Hallelujah! 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 Ye ama ama iba mi. Ne ama wa tabo sabo. Ó ní èmi ni. Yes. Èmi ni má ṣe bẹ̀rù. Maida ma ifa daya. Na fada ya patapa. Ní kí ayé tó wà ni mo ti wà. Ma kepu ada. Na kwa tapo mi ti kwa tapo na probati kibo. Ma wà nígbà tí ayé ò sí mọ́. Ma sudaya. Ma sudaya wa tapo man. Meru amo ní kadaya. Keke wa koko bari. Èmi ni Olúwa mi ò yí padà. Ya no tapo ma tapo sabo. Màtẹ́mi àbọ̀lẹ́àdà. Àwọn sáma di àjẹwọ́ jẹmọ́sọ. Ó ní mo gún wá sí orí ìtẹ́ mi mo sì jọba. Wọ́n sáma di àjẹwọ́ jọba tẹ́kùn. Mo
mo gba ìjọba lọ́wọ́ àwọn tí wọ́n rò pé àwọn ń ṣe ìjọba. Mo gba agbára lọ́wọ́ alágbára ayé yìí. Mo dójú ti ìjọba òkú. Mẹ̀ítẹ́ẹ̀nẹ̀ fún àdá. Ó lébẹ̀ ni mo mọ iye erùpẹ̀ ilẹ̀. Èmi náà mọ iye ìràwọ̀ tí ń bẹ lójú ọ̀run. Màídá Màíbàdá. Ó ní kò sóhunkóhun tó ṣẹ̀yìn ní ọ̀nà. Màtéyà Bàídàbá. Olóhùn gbẹnu àwọn ọmọ ọwọ́ ṣiṣẹ́ agbára. Olóhùn dẹ̀ ń gbẹnu àgbà iṣẹ́ agbára. Mẹ̀tábìlì àmọ́ ìdá. Ó ní èmi ni Olúwa mi ò yí padà. Mẹ̀kú àmọ̀ ní yàrá. Ó ní kẹ́yìn yẹ̀yẹ́ pariwo lẹ́ẹ̀kan pé màwọ́dà. Mo kọ ogun àsáré pè. Ẹnìkan ní ṣe bàbá ìmọ̀ ń túmọ̀ ní. Ìlú ọkọ mi ẹsẹ̀ rẹ̀ dẹ̀rù. Èmi ò mọ bí mo ti rí tèmi. Kẹ̀lú Mẹ̀tú àmọ̀ ní yàdá. dìkọ́ ló. Mẹ̀kú àkàbíàdà. Tẹ̀kútẹ̀kọ́ ló sàrẹ̀dẹ̀. Ó ní ẹ wo àwọn èèyàn kan bí Màzúàdà. Wọ́n sọ́dọ̀ yọ ọkọ̀ máa sórí. Ó ní ìrìn àjò wọn lọ jìnnà. Kí wọ́n tẹ̀ wọ́n sọ́yọ́dọ̀. Wọn rí ibi tí wọ́n ń lọ. Tẹ̀lútẹ̀lú ọkọ̀ máa sọ́yọ́dọ̀. Wọ́n ń lọ jìnnà. Jẹ́rọ̀ torí. Wọ́n máa lọ jìnnà. Sọ́yọ́dọ̀ wọn tẹ̀sí. Wọ́n máa rìn jìnnà. Bẹ́ẹ̀ tí wọ́n kọ̀ máa sọ́yọ́dọ̀. Ṣùgbọ́n wọn mọ ibi tí wọ́n lọ. Bí wọ́n tó máa sàrẹ̀dẹ̀. Olóhùn fẹ́ fi ìrìn àjò ẹ̀yìn kan yìí látọjú oorun. Sọ́yọ́dọ̀ wọn tún. Màkẹ́rù ẹ̀mẹ̀sí àdàbà. Ẹ̀yin tí ẹ máa lọ jìnnà dà. Ẹ̀yin tá a jọ rìn jìnnà nínú ayé dà. Ẹ ká lè rí à. Oní tó bá di alẹ́ yìí, máa zádàyà. Ó ní oorun tí ayé yẹn bá sùn. Màá kú àmọ̀ ní ẹ̀rọ. Mẹ̀tú àbàyídà. Ó lè máa ṣí Bíbélì sí Psalm 19, Màzúàdà. Ẹ ó kà lẹ́ẹ̀mẹ́ta tẹ́ tó sùn. Ẹ ó kà ní ẹ̀mẹ́ta tẹ́ tó sùn. Ó ní àlá tí ẹ ó là mọ́jú, àlá ìrìn àjò ayé yín ni. Ohun tó burú ni pé kéèyàn mọ̀ ibi tó lọ. Kò sẹ́dà tó mọ̀ ibi tó lọ. Bẹ́ẹ̀ náà máa ń fi àpẹẹrẹ ibi téèyàn lọ sí kí ni o. Joseph ń lọ sí ibi gíga. Kí ló dẹ̀ ti ṣe? Kí ló ti ṣe? Ó ti lálàá. Ẹlòmíì ò lálàá. Kò ríran. Kò gbọ́ nǹkan kan. Ó kàn rìnrìn àjò ẹ̀. Mà éèbà ibà bí àgbà. Olóhùn máa fi gbogbo tó pamọ́ ní ìkọ̀kọ̀. Olóhùn mú jáde sí gbangba. Ó ní kẹ́yìn èèyàn wọ̀nyí, ó ní kí ẹ gbàgbọ́ lórí tó ní ká ẹ ṣe ìnádàrà. Ní òru yẹn, tẹ bá ti ka Psalm 19 ní ìgbà mẹ́ta. Bíbélì tí a fi kà ẹ Bíbélì yẹn rọ orí. Ó ní àwọn áńgẹ́lì máa bẹ̀yìn wò lójú oorun. Wọ́n á dẹ̀ mú yín rìnrìn àjò. Ẹ̀jẹ̀ ni wọ́n wọ̀ kí a. Ó lẹ́rù rí àpẹẹrẹ ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ láyé. Ó ní ọ̀nà yẹn màmá la o. Àmì jẹ́ ó lẹ́rù rí àpẹẹrẹ ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ láyé. Aleluya aleluya. Wọ́n mọ̀ ní yàda. Mẹ́rù ọmọ ní dàrú àtọ́kọ́ bùbà. Sílẹ̀ bá ti wá mọ́. Jíwá. Kẹ́ ẹ tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Kẹ́rù ọ̀tẹ̀kùn tó lọ́rùn. Màídá mi ní àbá. Dáwúdáwú ọ̀sẹ̀kọ̀ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ bá ráyè láti rí olùṣọ́ àgùntàn fine. Irúkọ ọ̀sẹ̀kọ̀ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ráyè wá rí àlejò ẹ̀rọ kí ni? Ẹ̀rọ àlá tẹ́ bá lá pé ẹ̀yin tẹ́ bá wà lórí ẹ̀fẹ́
ẹ̀yin máa drop voice note drop ẹ̀ sórí WhatsApp láti ká àlá tí ẹ bá lá mẹ́ẹ̀dá mẹ́ìbàdà. mẹ́ìbà mọ̀ sọ́dọ̀. Olúwa ní nípasẹ̀ ìyẹn wàá dábàá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ yín yóò mọ irú ìrìn àjò tẹ́ ó rìn inú ayé. Mẹ̀rú àdàmọ́ náà. Ó ní ṣùgbọ́n kó tó di alẹ́ yẹn. Ó lẹ́ máa gbàdúrà ìṣúlẹ̀ òní màkúdàyà. Mẹ́túọ̀dà. Ẹ̀mẹ́nìdìyẹ́dẹ̀. Ó lẹ́ máa bàbá ìpè Olúwa ohun tí mo wá jẹ́ láyé fi hàn mí. Ohun tí mo wá ṣe kí ni? Ohun tí mo wá jẹ́ láyé. Ẹ̀rí pé irú eléyìí àgbàdo ti dé káàmpù kò ṣẹlẹ̀ yìí. Ta ni àwa láti pa òmò ẹ̀mí mọ́ lẹ́nu? Ta ni àwa láti dé òmò ẹ̀mí mọ́ lẹ́nu? Tó bá ti dé ó ti dé nìyẹn. Ṣẹ́ẹ̀dẹ̀ wá rí ọ̀nà tó pọ̀ ní Ọlọ́run gbà á ṣiṣẹ́. Màhúà mọ̀ ní yàdá. Fẹ́rẹ̀ tẹkùn Olúwa tẹkùn. Mẹ́fàídà mọ̀ ní yàdá. Fàídà mọ̀ ní yàdá. Mẹ́kú àkábìlì hàdàyà. Mẹ́túà mọ̀ ní hàfìlì yàdá. Mẹ́túà lọ́nà ní àṣàkọ́. Mẹ́dé mi hà mọ̀ ní hàfà. Dẹ̀dẹ̀ owó tẹnu. Ó ní gbogbo èyí tẹ́ gbàgbọ́, ó lóun dẹ̀ máa fi ohun ìjìnlẹ̀ hàn yín látọjú omi. Ráàmà ní yàdàyà. Màrúwàmà ní dàyàwó. Ẹgbẹ́ ọwọ́ yín méjèèjì òkè kẹtù àmà ní yàdà. Kẹtùnú. Ó ní ẹ pariwo àdúrà yìí máa zá ìdàbà. Túlá. Ṣí ojú mi máa bú dàbí. Wàrúbá tí. Kí n lè rohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Ṣí ojú mi kí n lè rí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Mọ̀ tábìlì túmọ̀ sí. Tẹ́ máa jáde lọ sí Ẹgbẹ́dá lọ́sàn-án yìí. Wọ́n ní accident wà ń bẹ̀ kí ló tún máa ṣẹlẹ̀? Ẹ ti rí. Ẹ má rò pé wòlíì nìkan ló ríran o. Hallelujah. Wòlíì nìkan kọ́ ló ríran o. Anybody la lè fún ní ẹ̀bùn yẹn. In as much tó bá ti fi ra rẹ̀ lẹ̀ fún pé Olúwa nǹkan báyìí ló máa rí. Pẹ̀lú àwẹ̀, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìsíra ẹni, pẹ̀lú ìfira ẹni jìn. Oníkẹ́ gbàdúrà yẹn, Olúwa ṣí ojú mi kí n lè máa rí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Kí n lè máa rí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Màá zọ́ àdàmọ́lẹ̀ àdìsọ́. Ó lóun fẹ́ ṣí ẹ̀yin kan lójú nínú ìgòkè yìí. Kẹ́ ẹ lè máa rí ohun tó pamọ́. Màá wú àdà. Kẹ́ ẹ lè máa rí ohun tá a ti bò mọ́lẹ̀. Kẹ́ ẹ lè máa rí ọ̀nà tí ọ̀tá fẹ́ gbà lórí ayé ẹnikẹ́ni. Ẹnáwó méjèèjì yẹn òkè. Màzúwà dàmà. Ẹ gbàdúrà yẹn, Olúwa ṣí ojú mi kí n lè máa rí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Ṣí mi ní ojú ẹ̀ bóyá. Open my inner eyes. Ṣí ojú mi kí n lè máa rí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Oya. Olúwa ṣí ojú mi. Open my eyes. Open my eyes. Open my eyes. Olúwa ṣí my eyes. Olúwa ṣí open my eyes. Open my eyes. Olúwa ṣí jọ. Ṣí ojú mi. 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 Àkọ́ Jésù Olúwa wa. Àmín. Tula mọ́ fún àdẹ̀rù. Mẹ̀kú àmọ̀ ní àbá. Èjú ní ayé wa sọ. Ó lóun dẹ̀ fẹ́ lo àwọn kan nù yín tó jóbìnrin. Màrú àdàbà. Pọ̀ sẹ̀rẹ̀. Ó lóun fẹ́ lo yín, ó lóun ti ń fara hàn yín lójú oorun. Màá zọ́ àgbàlẹ̀ àdà. Mẹ̀kú àtọ̀ kulubiri. Èbìrì wọ́wọ́ yẹ kó àtọ̀ kulubiri. Mo làwọn méje ìwà. Mẹ̀kú àdàmọ́ ìbàdí àwà. Mọ̀ pàdé lọ́tẹ̀ kúrú rẹ̀. Gbogbo yẹn náwó yín méjèèjì. Ẹni tọ́lọ́run bá lóun fẹ́ lò, Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Èrò pọ̀ nínú ayé.
àwọn tí Ọlọ́run bá pè ló yàn àwọn tó yàn ló ṣe lógo àwọn tó ṣe lógo ló dá láre ẹnáwó méjèèjì Olúwa fi àmì hàn mí pò yàn mí kí mo gbé Olúwa fi àmì hàn mí pò yàn mí fi àmì hàn mí fi àmì hàn mí fi àmì hàn mí Ọlọ́run ṣí ojú Mósè ó dẹ̀ rí pápá tó ń jó tí ìgbẹ́ òsì rún bẹ̀ Ọlọ́run fi àmì hàn Jákọ́bù orí tí áńgẹ́lì ń lọ òkè tí wọ́n ń sọ̀kalẹ̀ ó ní wàásù ó ní Olúwa wà ní ìyìn mi kò sì mọ̀ ẹnáwó méjèèjì Olúwa fi àmì hàn mí ó yàn mí 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 ẹ gbàdúrà. Ọlọ́run arúgbó ọjọ́ ẹ fi àmì ìlú bàbá òní ni Thursday òní ló pé ọjọ́ kẹta ọjọ́ alẹ́ ló gbòkè ní Monday alẹ́ ló gbòkè alẹ́ Monday sí alẹ́ Tuesday ọjọ́ àkọ́ alẹ́ Tuesday máa lẹ́ Wednesday ọjọ́ kejì alẹ́ Wednesday máa lẹ́ Thursday ọjọ́ mẹ́ta ó ṣẹ́kù mẹ́ta lẹ́nu ni ṣé bẹ́ẹ̀ ni ó ṣe pè mẹ́ta ni ẹ gbàdúrà ilé ẹ̀kan ìgòkè yìí má jò lọ lásán lórí ìgòkè hallelujah irú ẹni tó ṣẹlẹ̀ kó tó lè ṣẹlẹ̀ gbogbo yóò dẹ̀ ẹ̀yìn ọdún mẹ́ta hallelujah nígbà tá a wà ní chọ́ọ̀chì yẹn ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì ó ní gap sára wọn a lè má jẹ́ kérúbìn kí ẹ̀mí Ọlọ́run dẹ̀ máa bẹ̀ wá wò òpin dandan pé dandan ni kẹ́ ẹ jẹ́ Pentecostal churches ẹlẹ́mìí ajíṣẹ́ nígbà àwọn àpòsẹ́lì tí wọ́n wà ní yàrá òkè pẹ̀lú àwọn lẹ́yìn Kristi about 120 people nígbà tí ẹ̀mí Ọlọ́run bà lé wọn kí ni wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń jíṣẹ́ wọ́n sọ tẹ́lẹ̀ obìnrin yìí Ọlọ́run ti fẹ́ lò hallelujah ẹ̀kẹ́lẹ̀ kan ìgòkè yìí ò gbọdọ̀ já sí asán lórí ìgòkè kan ní ká ẹ̀kọ́ Olúwa jọ̀ọ́ kò gbọdọ̀ já sí asán kò gbọdọ̀ lọ sí asán lórí ayé mi ó yá ní orúkọ Jésù mímọ́ Olúwa Ọlọ́run lágbára ìgòkè yìí gbogbo ìrọ̀lé asán lórí ayé mi Olúwa ìgòkè yìí Olúwa má jẹ́ kó já sí asán lórí ayé mi ìgòkè yìí Ọlọ́run má jẹ́ kó já sí asán lórí ayé mi Olúwa má jẹ́ kó já sí asán lórí ayé mi Olúwa ìgòkè yìí Olúwa má jẹ́ kó já sí asán lórí ayé mi Olúwa má jẹ́ kó já sí asán. wọ́n ní ká gbé wá ẹnìkan mọ̀ nìkan gbé lè wá láti ìlú òyìnbó ẹni tó pè yín àbí bẹ́ẹ̀ ni sà. praise the Lord báwo fídíò rẹ o ó yá tútù náà. láti máa ń ṣe nígbà
kíní mà rè ìlú mà rè. Sir, 220,000. 220,000. Receipt 220,000. Ẹ bá ti lù ó yẹ ẹ stand there. Ẹ stand. Wọ́n máa gbàdúrà fún wa. Adé gbàdúrà. Wọ́n dẹ̀ wọ́n fún wa lélẹ̀ mọ̀ ṣá. Ilé wọn kàn fún yín ni o. Ẹ wọ́n kàn fi mọ́ ni. Wọ́n fún yín lélẹ̀ mọ́ ni. Ẹ bá màlẹ́kà ẹ súre fẹ́ni tí ó ní kàn rà wá. Ẹnìkan ló ní kàn rà wá. Ẹ súre fún wọn. Ẹni kó súre fún wọn. Màyé bàzádàyà. Ẹ máa bá wọn ṣe. Àmín o. Mo ìránṣẹ́ wọn ní lùlùbànújẹ́ fún. Mo tún ẹ̀kọ́ ní àlejò àtọ́rìtì. Ọ̀pọ̀lọpọ̀ ló ń tó bọ́ lọ́gbọ́n. Wo ìránṣẹ́ ìwọ ti ṣe lèyí. Wọn ní fìlù pàdé ẹ nínú pósí. Àmín o Jésù. Ẹ wá máa ṣe bí bàtà gbogbo àbí. Wọ́n ti rà lórí 220,000. ibi tí wọ́n lu ìlú yẹn sí gbogbo etí tó ń gbọ́ ògo tí wọ́n máa bá rà. Àmín Jésù. Wọ́n ní ògo fọhùn. Àmín Jésù. Gbogbo nǹkan tí wọ́n fi lu ìbéèrè fún ó máa wá fún ìwúsùn. Àmín Jésù. Ó ń bọ̀ wá dúpẹ́. Ó ń bọ̀ wá yìn lọ́hùn nínú ìjọ Àgbàlá Gabriel. Àmín Jésù. Kábíyèsí wa kò lọ sírú à. Gbogbo afẹ́fẹ́ ibi ní kakúrò fún ọ. Àmín Jésù. Ẹ wò wá aláǹtakùn yìí tó ń ṣiṣẹ́ ibi lórí ẹ tí wò fojú ní sùúrù. Àmín Jésù. Ẹ wò lọ aláǹtakùn yìí tí wọ́n bá ti gbógo yẹn dé àpò sí méjì. Níjọ́ kò lè sọ yẹn lódìdí. Àmín Jésù. Wo wà aláǹtakùn yìí tó ń ṣiṣẹ́ ibi lórí ẹ ní sùúrù. Àmín Jésù. Wo ìránṣẹ́ tó rà gbogbo nǹkan tó ń palẹ̀kùn èmi ti sọ di ẹ̀rín. Àmín Jésù. Òtún sunkún mọ́. Àmín Jésù. Òtún sunkún mọ́. Àmín Jésù. Ọlá ìrìnàjò tó rìn yìí kò ní jábọ́ lójijì. Àmín Jésù. Òbí tí wọ́n ń pẹ̀rí ògo rẹ̀ sí gbogbo wọn ló máa ṣe. Àmín Jésù. Sọ́dúrà. Wo ìránṣẹ́ àdúrà tí wọ́n ti gbà. Àmín Jésù. Tí ológo dídán ìwọ ra kínní ìwọ. Kò sì wọ́n máa dán. Àmín Jésù. Ẹ gbé kíní. Mọ́lẹ̀ ronú wọ́n mi. Àmín Jésù. Lọ́pàṣẹ rẹ̀ tó. Wọ́n fi lè lé ní o. Wọ́n fi ṣe gift. Ẹni tí mi ò mọ ẹni yẹn o, ó kàn pè pé inú ògbòkè yóò fẹ́ ra kíní ìwà. Mo fẹ́ gbàdúrà fún ẹni yẹn. Bí ayé bá ń jẹ́ ayé, bí ọ̀run bá ń jẹ́ ọ̀run, ẹni yóò máa yọ bí òun. Ìjì ò ní jẹ ẹni. Mi ò mọ wọn o, I don't know. Ẹni tó dá ayé àti ọ̀run yóò gbé ẹni yẹn borí àwọn ìṣòro. Bí ìlú yìí ṣe ń dún, ẹni yẹn ó máa dún. Bí ìlú yìí ṣe ń dún, ẹni yẹn ó máa dún. Ayé ò ní mú ẹni náà. Wọ́n rí àánú gbà.
Ọlọ́run ìwọ tó ń san fún ni gbangba ẹni iṣẹ́ ní kọ̀kọ̀ tí ẹnikẹ́ni ò mọ̀ kò sọ fún ẹnikẹ́ni ó ṣe é ní kọ̀kọ̀ ìwọ tó ń san fún ni ní gbangba bẹ́ẹ̀ ni ìwò lójijì. Jẹ́ kí wọ́n rí ọwọ́ rẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bó àti àwa táwa lórí afẹ́fẹ́ àtẹ̀yìn tẹ̀wà ń bí ẹ béèrè tẹ̀fẹ́. Ìyá máa ṣe lọ. Jésù Olúwa wa. Wọ́n kó àdáyàmọ̀ ní fọ́dọ̀. Màlẹ́kà yẹn ní kẹ́ ẹ wá omi lọ́wọ́. Ẹ wá omi lọ́wọ́. Omi. Àtẹ̀yìn tẹ̀ wá ń bí. Àtàwọn tó lè rẹ̀ ẹ wá omi lọ́wọ́. Nígbà tá a máa ń ṣe charity, àwọn tó lè rẹ̀ wọ́n máa ń dá sí. Nígbà tá a ń wọ́ ṣọ́ọ̀ṣì wọ́n ń dá sí. Nígbà tí wọ́n máa ń pray fáwọn èèyàn náà wọ́n gbọ́dọ̀ jẹ àǹfààní ẹ̀. Wọ́n gbọ́dọ̀ jẹ àǹfààní ẹ̀. Lẹ́nìkan ní wáì tí mo wá jẹ́ kó bá ọgbọ́n tó lè pinnu. Wọ́n gbọ́dọ̀ jẹ àǹfààní ẹ̀. Irú orí ọ̀fẹ́ báyìí ò gbọ́dọ̀ bọ́ mọ́yàn lọ́wọ́. Wọ́n á béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Wọ́n á béèrè ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni ojú kó gbàgbọ́ kò dẹ̀ rí dáhùn àdúrà lọ. Wọ́n ra nǹkan kan wọ́n dá nǹkan kan sílẹ̀ wọ́n ní mọ́ wá ra nǹkan kan kò sí àti gbàdúrà gbàgbọ́ nínú Ọlọ́run ó dẹ̀ rí ọwọ́ rẹ̀. Ẹ wá omi lọ́wọ́ ẹni yìí wọ́n ṣe o. Ẹni wọ́n ṣe o bá ń gbé aago kan máa tẹ̀ ń lù bá ń gbé bí ẹnikẹ́ni ẹni ẹ yóò máa dún lórúkọ Jésù. Ọlọ́run lè fún ọ lórí ọ̀fẹ́ kó ra aago gbà. Ọlọ́run lè fún ọ lórí ọ̀fẹ́ kó ra aago kí ló tún kù Bíbélì. Ọlọ́run lè fún ọ lórí ọ̀fẹ́ kó ra Bíbélì. Ó yẹ ẹ̀dí tẹ́lẹ̀ papọ̀. Ìwé orin Ọlọ́run lè fún olórí ẹ̀fẹ́ kó ra ìwé orin Ọlọ́run lè fún olórí ẹ̀fẹ́ kó ra ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn nǹkan tí má lè bá yín sọ bí àwọn nǹkan ìlú àwọn nǹkan tó ń dún wọ́n ti pa ohùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wọ́n ti ní kẹ́lómi ò mọ́ sọ̀rọ̀ mọ́. So àṣẹ orí òkè yìí ó máa mú ọ fọhùn. Àmín Jésù. Àsọ̀bọ̀ ṣé ká gbé fún branch ọ̀dọ́ yín? Orí òkè yìí náírà fún orí òkè yìí. Ọ̀gá ó ń kú díẹ̀ nígbà tó. Ọdún tù lọ. Má da omi díẹ̀ sí máa ẹgbẹ́ sẹ́gbẹ̀rẹ̀ ayé ẹni yóò máa tuntun sí ẹ wá omi lọ́wọ́ màlẹ́kà ẹ̀ súre sí omi àwọn èèyàn ẹ̀nà omi lọ́wọ́ hallelujah Hallelujah. wọn kì í fowó ra nǹkan kan bí o wọn kì í fowó ra omi hallelujah Hallelujah. wọn kì í fowó ra anything bí báyìí kò sí nǹkan kan tó wà níbi tí wọ́n ń ta o we don't sell anything here
pé màlẹ́kà gòkè ìyẹn ò gbé nǹkan kan míì kalẹ̀ so wọ́n ta ohunkóhun bí báyìí ẹ jọ mo fẹ́ rayọ̀ lọ́wọ́ màlẹ́kà ò tayọ̀ o lọ rayọ̀ rẹ wá láti ilé yín mo fẹ́ ra òróró látọwọ́ màlẹ́kà lọ ra òróró rẹ látọ̀dọ̀ yín. so olólùfẹ́ rọ òróró wọn ta òróró ń bí báyìí go and buy anointing oil from your house. Yes, màlẹ́kà máa pray sí mo fẹ́ romi lọ́dọ̀ màlẹ́kà ò tó mi o kò tayọ̀ kò abẹ́ rí nǹkan bí tanta kí ló máa bí tanta wọn ta nǹkan kan bí o. If you want to buy anything go and buy it outside then wọ́n lè wá bẹ̀rẹ̀ pray sí bí báyìí ẹ rí ọwọ́ Ọlọ́run. The highest thing tó lè ṣe o ní láti fún màlẹ́kà ní tọrẹ àánú tó bá tọkàn rẹ wá ní o kì í ṣe dandan o. Ọlọ́run tọ́jú màlẹ́kà ìbẹ́nìkan ló ràgbò wá láì béèrè ìbẹ́nìkan ló relé wá ẹnìkan gbé sólà fan wà lẹ́nu ìgbà tó ti gòkè àti gba ẹ̀bùn tó bí 7 ẹnìkan gbé sólà fan wọ́n wà nulẹ̀ à ń charge lọ́wọ́ ẹnìkan tó gbé sólà kìíní kan fẹ́ wá sólà fan yẹn wọ́n rà ní 250,000 wọ́n rà wá mímu mọ́ sọ ni ó wà nulẹ̀ à ń charge lọ́wọ́ torí kò síbi tẹ́ máa kàn mọ́ mi báyìí bí ìgà tani ogun bí lọ́lọ́ gbé sólà sórí ẹnà omi yín sókè àlékà àsúre sí yóò na ọ̀pá ẹ̀sìn yóò dẹ̀ gbàdúrà sí ní ewu bá ń bọ̀ ní àwa gbàdúrà sí mi. Tètè gbé omi rẹ ẹ̀yin tàbí afẹ́fẹ́ tètè gbé omi yín jáde èmi náà kọ́ Ọlọ́run mi bí mo ṣe ń gbàdúrà ni mo rí sí ayọ̀ láyé bá mi dúpẹ́ o èmi náà kọ́ Ọlọ́run mi ni. Tani nínú yín tó ti ní kó wá ra nǹkan bì? Tani nínú yín tó ti ní kó wá ra nǹkan bì? Kò sí lè sí. Òkè ẹ̀mí gígùn ó dáa ó rí àwọn èèyàn rẹ̀ dandan ọ̀gá ẹ̀mí wà o 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 so gbé omi ẹ̀ síta ẹ yẹ praise my leader. Ẹ máa ṣàmì ọ̀nù àṣàn. Ẹ lọ nípa rere. Alẹ́ fọ́sà kan sọ́ọ̀lọ̀ bìtì. Ẹ jíwọ́wọ́ rẹ̀ kó sọ̀rọ̀. Nírú àkọ́mí àtẹ́kọ̀ọ́ lòdì tí wọ́n. Gbogbo ibi tí wọ́n ti dá yín dúró. Ẹ bá ti ń mú bí iye ọ̀nà ńlá. Ẹni tí ó bá gbàgbọ́ kó má lò ó. Wọ́n ní wọ́n tó bá gbàgbọ́ má lò ó. Omi ni ó nà sókè omi. Ṣùgbọ́n wọ́n tó bá gbàgbọ́ tó bá lórí yìí. Nà ókè omi tèmi là. Onímọ̀ tó tún sọ omi ò kí ń balẹ̀ kó má ní. Kì í balẹ̀ kó má nípa ìmọ̀ ohun tí wọ́n Kanú àkànú lè kó ọ̀rọ̀ tòsí. Mà kó lòdì tí ó ti kú. Ọlọ́run ìpè ìdé mi náà lóhùn. Ó mú fomi yín rajà káwọ̀. Màlẹ́kà ló ń sọ fún mi lájà. Gbogbo ìdènà ayé yín. Gbogbo ìdènà ayé wa. Omi yìí ti sílẹ̀. Gbogbo ogun aṣọ pípọ́n nínú mo ní mo fomi kà. Túlá wà. Bàbá yá mi ni ha fàyídà. Wọ́n bá báyà mi ní àwọn. Ẹ̀mí àwọn wòlíì. Wo omi tá gbé dání yìí. Omi tá gbé dání yìí lọ́wọ́ yìí. Ó máa ṣiṣẹ́ fún yín. Àtẹnukú àtẹkọ́ lọ. Àlọ́ lọ́wọ́ padà tí wọ́n.
Ibi tí wọ́n ṣe ọ̀rọ̀ ayé yín sí. Ibi tí wọ́n ṣe ọ̀rọ̀ ayé yín sí. Fi omi yìí mo fi dá padà. Mo lẹ́mi fomi yẹn dá padà. Ó yẹ lọ gbogbo tuntun. Ògo tuntun. Tí wàá kọ́ mi á lò fìrè tọ́kọ̀ dùn. Akọ lọ́la wa tẹ̀kọ̀ nù. Àtọmọdé inú yín. Àtọmọdé. Àgbà inú yín. Àti àgbà. Tó ń bá bímọ tuntun. Tó bá bímọ tuntun. Omi ni wọ́n fi máa ń pẹ́. Omi náà fi máa ń pẹ́ díẹ̀ tó fi ń pẹ́. Ọ̀pọ̀ ẹ̀dá ènìyàn tó ń dárúkọ yín sómi. Tó gbẹ́ni tó máa ń pẹ́ sómi. Ó ní káyé yín di rábàrà. Ó tú yín sílẹ̀ wákàtí. Omi yẹn tú wọn sílẹ̀ bẹ́ẹ̀. Ṣé tó dúró mi wá sáyé? Kò sẹ́dẹ̀ ènìyàn kò sí. Kò sí. Sẹ́ni kẹ́ni tó máa di tú ẹ̀ kó. Ẹni tó mọ̀ kó nà ká sókè. Màlẹ́kà ní kò owó Ẹni tó sókè. bá járọ obìnrin lẹ ti jáde. Tó bá ti jẹ́ pé lóòótọ́ arọ́bìnrin ni ó ti jáde. Wọ́n sọ bẹ́ẹ̀ nínú yín. Tí wọ́n dẹ̀ fi ọbẹ̀ gbẹ̀ bí ẹ̀. Wọ́ o. Màlẹ́kà ní kẹ́ wò ó. Mo ní mo fomi yìí tú yín sí. Mo ní ìdí ọjọ́ pípẹ́. Ọjọ́ pípẹ́. Ìdí ọjọ́ pípẹ́. Bẹ́ẹ̀ ló tutù ayé yìí. Òní ni o tún mí ilẹ̀ ọlọ́run. Ní ìdí ọjọ́ tí Nínú ìdí ọjọ́ pípẹ́ yẹn. ètò ń mú yín kámọ́ lòwò. Ìgbè tó mú ọmọ kánò lọ́wọ́ ní ògo. Ìrìnnú ògo kò ṣe lásán. Ìrìn ògo ayé ènìyàn kì í ṣe lásán o. Ó yẹ tẹ̀síwájú nínú. Màlẹ́kà ní pé ká tẹ̀síwájú nínú ògo. Mo ní ìdí ọjọ́ tó ti pẹ́. Ìdí ọjọ́ tó ti pẹ́ yẹn. Tí wọ́n fi di oníkálukú. Tí wọ́n fi dorí Mo ní tí wọ́n fi dè yín lẹ́sẹ̀. èyí tí wọ́n fi di olúkúlùkù lẹ́sẹ̀. Tí ẹ̀ráyé rìn wọnú ògo. Tí ẹ ní kálukú òfin ráyè ìwọnú ògo. Já ìdè yẹn dànù. Ìdè yẹn já dànù lórúkọ Jésù. Sọ́lẹ̀ ní Màlẹ́kà náà sọ lónìí o. àṣẹ látòkè wá. Pé àṣẹ dẹ̀ tẹ̀lé látòkè wá. Àṣẹ orí pẹpẹ. Àṣẹ tẹ̀lé sí lẹ́yìn. Àṣẹ In the name of Jesus. Àṣẹ tó mú kí Màlẹ́kà yóò gòkè. Mo fi tú yín. Bí àṣẹ yẹn ó fi tú wa sílẹ̀. Túlá. Àmín. Màlẹ́kà ní ká lọ gba ìtúsílẹ̀. Ẹni tí orí ń fọ́ ni. Ẹnìkan wà bẹ́ẹ̀ tí orí fọ́ bí. Àbá rí ẹni tí inú ń run. Tàbí inú tiẹ̀ máa ń rin ìwọ ni. Àbá rẹ̀ ni tí gbèsè ayé rẹ̀ ti dùn. Àbí wọ́n tiẹ̀ jẹ gbèsè. Táyé rẹ̀ kò yé mọ́. Tí ayé ò wá yẹ mọ́ tí ó gbèsè yẹn ti dàrú. Wọ́n ní kó máa jẹ gbèsè kiri. Wọ́n ní májẹ̀mú tiẹ̀ náà ní pé mo jẹ gbèsè kiri o. Mo fi omi yìí mo fi rà ẹ́ padà. Màlẹ́kà ní ọ̀run fi omi yìí ó fi ràn ọ́. Ayé rẹ̀ kó lọ gba ìtúsílẹ̀. Ayé rẹ̀ kó lọ gba ìtúsílẹ̀. Kété táyì bá kúrò níbí. Ní kété tí ẹ bá kúrò tàbí ìtẹ́ wà ní online tẹ́ bá kúrò ní Tí ẹ bá online. fẹ́ kádùúrà tí yóò gbà. Tí àyè bá fẹ́ kí àdúrà yóò gbà kankan. Ẹ gbọ́dọ̀ jà. Wọ́n ní kẹ́ ẹ má jà o. Ẹni tó bá létí kó gbọ́. Màlẹ́kà ní ẹni tó bá létí kó gbọ́ ọ̀rọ̀ yìí o. Tó bá fẹ́ dì yín. Tó bá tiẹ̀ fẹ́ dì yín. Pé kó mi má ṣiṣẹ́. Pé kí omi ìyè yìí má ṣiṣẹ́. Wọ́n lọ jà. Tó bá wù ọ́ lọ́jà o. Ní kò bá jà. Mi ò sọ pé kéèyàn má jà. Màlẹ́kà ní òun ọ̀rọ̀ yọ pé kó má jà o. Ẹni tí ó bá ní ìgbàgbọ́. Ẹni tí ò bá ti ní ìgbàgbọ́. Tó bá gbé ìjà wá bá. Tẹ́nikẹ́ni bá ti gbé ìjà wá kó jà á. Jà. Kò tún wọnú ògo ń tiẹ̀. Áńgẹ́lì tó rú omi. Áńgẹ́lì tó rú omi. Ìyanu kan. Áńgẹ́lì tó rú omi. Ẹ sọ nígbà mẹ́ta. Áńgẹ́lì tó rú omi. Áńgẹ́lì tó rú omi. Omi ni ọdún kan. Áńgẹ́lì tó rú omi. Áńgẹ́lì tó rú omi. Áńgẹ́lì tó rú omi. Omi ni ọdún kan. Áńgẹ́lì tó rú omi. Áńgẹ́lì tó rú omi.
áńgẹ́lì torí omi èmi ni àdúgbò áńgẹ́lì. Màá yé dà ó yá dàdí ẹ̀ orí dàdí ẹ̀ sórí máa káyà dàbà dàdí ẹ̀ sórí sọ pé mi ò ní wà bákan náà. ayé mi ò ní wà bákan náà mo rí. Àdúrà mi tún di ìrọ̀lẹ́ ní aago 6. Mo sọ fún yín wọn ta nǹkan kan bí o. Ẹnìkan pè mí ẹnìkan pè mí pé láti ṣé wọ́n ti ń ta ṣé òun lè rí nǹkan kan rà lọ́dọ̀ màlẹ́kà. Someone call me, I just send me anything here. Ìyẹn bókè ó ṣe business now, come on. This is not business. We are talking about spirituality. Ìyẹn bókè ó sọ pé so ó lè ra nǹkan wá kán bọ̀ praise. You can buy the others and ó lè ra òróró wá kán bọ̀ praise. you can bring the anointing. ó lè ra ayọ̀ wá kán bọ̀ praise. You can bring your salt. ó lè ra omi wá kán bọ̀ praise. You can bring your water. ó lè mú irinṣẹ́ rẹ wá kán bọ̀ praise. Even though you can bring your ó lè mú ṣúgà wá kán bọ̀ praise. you can bring sugar. You can pray to anything. ó lè gbé yín wá kán bọ̀ praise. You can bring honey. pé bẹ̀ tó bá débi ló wàá rà lọ́dọ̀ wọn. But all eat here is We don't sell anything here. So oko oni bi o. Ọjà náà ti ń ta nǹkan. This market that you Any church tó bá ti ń ta nǹkan àdúrà. any churches that they are selling the spiritual prayer thing Business ni wọ́n ṣe. is business. Tó bá ń ta omi. If they are selling prayer water, Business ni. it's business. Ẹ má bínú. We are very sorry. Tá a bá ṣe business ẹ já ṣe business. If you want to do business, let's do it. Tá a bá ṣiṣẹ́ olúwa ẹ If já you ṣe want to do the work of God, tẹ́ ẹ bá ti lágbára àti fáwọn èèyàn lómi. if you don't have the power, the capacity to give them water, Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Àdúrà mi di ìrọ̀lẹ́. Ẹ̀yin jẹ́ fẹ́ fi àdúrà ẹ̀bẹ̀ yín ránṣẹ́ lórí afẹ́fẹ́. if you want to send your prayer request, Wọ́n fún yẹn mẹ́sẹ̀gì lọ́nláyàn. no message O fẹ́ o béèrè fún ìtọ́ni wa nọ́mbà kan wà bẹ́ẹ̀. Mà pé nọ́mbà rẹ̀ pé 07069 712807. So mo tún rán àṣẹ sára ẹni tó ra kínní. Mo rán àṣẹ sẹ́ni yẹn. Àtẹni tó gbé sólà fún àwọn wa. Wọ́n tún gbé sólà kan báyìí náà wà. Ńlá yẹn wà nílé àbí. Tí ẹ bá ń gbé wá, gbé sólà fún yẹn wá. Sólà kan dẹ̀ ra yẹn gbé wá náà jẹ́ pray fáwọn yẹn. Gbé wá àtẹ̀yìn tí ẹ̀ ránṣọ símàlíkà lọ́rùn. Ẹnìkan náà tún ní kó gbélé wá àbí. Wọ́n lọ rà á àbí. Ẹnìkan ló sẹ́ni wọ ẹgbẹ́ wá. Wọ́n lè tó ra èso. Ẹ má kulẹ̀ tú ẹ má tú. Kí nǹkan fi pray fẹ́ ni yẹn ni. Láì béèrè ẹlẹ́dàá ayé àti ọ̀run gbọ́ láì béèrè pásítọ̀ láì béèrè wọ́n kàn ní ra wá ẹ bá mi ra ẹ bá ra ilé fún Màlíkà so ẹ dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ṣé pray fún ọkọ̀ àpọ̀jọ́ máa gbé sólà fà yẹn wá wọ́n ẹni tó rò orí tán fẹ́ Màlíkà pẹ̀lú àǹfààní wa ní pé àǹfààní ṣe wá jẹ́ níbi tí sólà fà wà ní ẹ̀ka bọ̀ ń gbọ́ wa bóyá 2 gbé tó lóra bóyá 250 àbí nǹkan ó dẹ̀ tó gbé sólà ńlá irú ilé tẹ̀ máa ń tàn tuntun ẹ̀ wọ́n á ti já o wọ́n ó dẹ̀ rí àánú gbà. Àmín Jésù. ó rí àánú gbà. Àmín Jésù. ó dára rẹ láàmú mọ́ wà nǹkan kan tí ò sọnù kàn gbàgbọ́ báwo lèèyàn ṣe máa ń bá Màlíkà rìnrìn àjò ìwọ náà wà nú àwẹ̀ tó bá ní àmọ́ fẹ́ rí Màlíkà ìwọ náà wà nú àwẹ̀ láti bá ẹ̀mí yẹn dọ́gba ìgbà yẹn ni wàá access ntí ntó náà gbé bọ̀ ire pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ o ire pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ ó di ọjọ́ kẹta lónìí bẹ́ẹ̀ rójú ẹ̀ ire pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ o àti wá bẹ Ọlọ́run kó bá wa dé sí ọjọ́ méje 14 ló lọ tẹ́lẹ̀ àti bẹ Ọlọ́run kó jọ ọjọ́ 14 no àti ní kọlọ́njọ so ó máa sọ ní Tuesday ó máa sọ ní Monday ó bá ti sọ ní Monday a máa ṣe kinní fún ní alẹ́ Monday mọ́júmọ́ Tuesday ó máa jẹ́ night ẹja fi ṣòro ẹja ṣe fún ní alẹ́ Monday ọjọ́ Tuesday ọjọ́ méje ló fẹ́ ó yá dáadáa tó ti charge oorun òmù náà mo fẹ́ pray fáwọn yẹn ni mo fẹ́ gbàdúrà fún wọn àwọn tó kán lè bá a mọ̀ pé lóòótọ́ nǹkan ní kan rà wá àwọn gbé wa ó ti rí kí sólà yẹn ìyọnu pálí bẹ́ẹ̀ máa bó pálí ẹ̀bọ̀ number 1 ní kọ́ ra ilé wa. someone bought this solar for us. wọ́n ní nínú gòkè ní o ẹ̀yà gbélé wa gbé wá ẹ̀ ti rí sólà fún yẹn o ti rí nǹkan báyìí tó dàbí òdà ẹ̀ pàtẹ́wọ́ náà
hallelujah. Hallelujah. Ojú àwọn èèyàn náà là. They know what it is and what is not. Yes, sir. They know what is right and what is wrong. Àwọn èèyàn ojú wọn là. Yes, sir. Generation yìí wọ́n lajú gan. Yes, sir. Generation yìí. Generation that way. No, don't try it. No, don't try nonsense. Wọ́n máa kó fún ẹ. Yes, sir. This generation. Don't try nonsense. Wọ́n bẹ́ẹ̀ keep ẹ̀ ní. Yes, sir. Don't try nonsense. Generation ilé. Àwọn èèyàn ti. Ọ̀gá ṣiṣẹ́ Olúwa. Ṣiṣẹ́ Olúwa tó bá ṣe business ló fẹ́ ṣe go and sit down. Lọ mọ tajà lẹ́gbẹ́dá. Lọ jẹ gbẹ́dá tó jòkó pa. Hallelujah. Hallelujah. Business ni ẹ̀yin tẹ́ dúró yọ ìbò nǹkan ó ti jábọ́ lára yín. Bet èrè wa ń kọ́ lọ́dọ̀ Ọlọ́run. Tẹ́ ẹ bá bẹ̀rù gbogbo ẹbẹ̀rù tó tẹ́ ẹ kù. Tẹ́ ẹ ní lajú. Tẹ́ ẹ wà dúró wájú Ọlọ́run tọ́lọ́run wà ní pẹ̀lẹ́ o. Káàbọ̀. Tí mo rán ọ sí ìwọ ló ṣe ń bẹ̀. Àmọ́ ní Olúwa mi ìmọ̀ ni. Ní àtiwé àtàgbà ní odò wájú tẹ́ ìdájọ́ láti gba ilé tí wọ́n ṣe ìbáṣeré ìbáṣe sẹ́bẹ̀ ló ti wá wáyé mọ́yà ayé rán dàn délé ọ̀gá ṣiṣẹ́ Olúwa fi bísínẹ́sì lẹ̀ ẹ̀rì ọwọ́ lọ. Àmín Jésù. Mo gbàdúrà fáwọn tó ra kínní wọ́n ra fáànì wọ́n ra ìlú yìí wọ́n ra ilé ìfáǹdé ọgbẹ́ lẹ́nu jẹ́ta ilé o mo na ọwọ́ mi méjèèjì Ọlọ́run tó bá tún lóun ó dà yín lọ gbé mi. A sì ṣe ìsọjí ìrọ̀lẹ́ ó máa le ẹ̀kan ní dáadé ẹ máa ń post ẹ lẹ́mìí yín post ẹ ọ̀gá wọ́n kọ́ ló pè mí náà post ẹ á fi gbàdúrà ní kó lórí ẹ ẹ má bẹ̀rù ẹni tó lè para tí ò ní pa ìgbà. Hallelujah. Ọ̀gá tó bá ti ń bẹ̀rù téyìn ó sọ òní ṣe nǹkan kan. Àzá. Tó bá ti bẹ̀rù pé kí làwọn èèyàn ó rò ọ̀gá ò ní tẹ̀síwájú. Tó bá tàkàrà ó ní àwọn ọmọ ìbú gbé mò ń tàkàrà lọ gbégbá àkàrà máa ta. ayé ti rí gan ló dá. Ó ń ta bústọ̀pù wá fẹ́ mú ndómì mọ́ mú mọ́. Wọ́n sọ pé àwọn tún máa pè ní òní ndómì tà á abánidẹ ìbánidébẹ̀. So tó bá ti ń bẹ̀rù pé kí lè yóò sọ o níbi ẹ̀kan lọ ṣe tó ṣe ṣe tí wọ́n kàn máa wò ẹ̀gbọ́n tí ebèrú sọ ebèrú orí kejìlá ẹsẹ̀ kejì kí ló sọ ó ní ẹ máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́. Mo náwó méjèèjì ó àwọn èèyàn tí wọ́n ṣe kínní yìí bá a bá rí ipá kan tó lóun ó dà wọ́n. àwọn onídàá ẹ sàmì ilẹ̀ ó gbé. Wọ́n tí mò ń wò yìí náà ẹnikẹ́ni ò ní lè dá ọdún. Wà á dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Jésù lọ wa. Ó máa sọ ní alẹ́ Monday. Ọ̀yẹ́jà kan Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday. Wọ́n máa bírèkì fún nírọ̀lẹ́ Monday. Ìrọ̀lẹ́ tó gòkè náà wọ́n bírèkì fún. Bàdẹ̀ ti bírèkì fún bẹ́ẹ̀ yẹn. Alẹ́ yẹn náà ni ẹ mọ̀ kò lè fà gẹ́gẹ́ bù. Ẹ fi gbogbo tẹ̀sí fún ní alẹ́ Monday mọ́jú. Wọ́n náà máa wá àbúrò yẹn wá. Ìṣòro ẹlẹ́mìí pọ̀ tì ní ìgbà ìsọjí wà rọ̀lẹ́ yóò ní agbára. Ẹ̀yin yẹn wọ̀nyí fi àkókò yìí ṣòfò ẹlòmíì ní yóò sáré ti ṣọ́ọ̀bù sáré wá yóò ti padà ṣọ́ọ̀bù ṣé bẹ́ẹ̀ ni ó dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Ẹ béèrè ní tẹ́fẹ́ kí má lè kó òṣù rẹ̀. Kíní yìí ẹwù gba kíní yìí gba okùn díẹ̀ ẹ wá tù yóò ṣe ní báwo ló kó wọn ó yẹ kó wà báyìí. Màlíkà ìsúre. Kékeré ṣe mọ́ mi lára kí gbogbo yóò ìsúre Màlíkà. Ẹ máa ṣe Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù.
àmín, àmín lórúkọ Jésù. Ẹ ṣàmìyàn dáadáa lẹ́ẹ̀mẹ́ta. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Ògo. Ẹ forí balẹ̀ fún Jésù, ẹ forí balẹ̀ fún Jésù.